before we go, we have to pay the price. So who is going to pay the price for us? How are we going to pay the price? Elédùmarè, ọba àkọ́dáyé, ọba àṣẹ̀dá ọ̀run, ọba tí ó ń fi ohun ìkọ̀kọ̀ hàn fún wa, òṣèbà rẹ̀ wọ̀, òṣèbà ẹ̀yìn tí Elédùmarè kò lè ayé lé lọ́wọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin o, mojúbà ọmọdé, bẹ́ẹ̀ sì ni mojúbà àgbà, mojúbà ẹ̀yin bàbá mi, mojúbà ẹ̀yin màmá mi, bẹ́ẹ̀ ni. Ṣé rí ohun tí a mú mi rí, ó pín sọ́nà méjì ni. Ṣé wà máa ṣe pápápá mi ní pẹ́, ṣe ti yé wa. Now, sórí ẹ jẹ́ n kọ́kọ́ sọ báyìí pé sórí ìwọ tó ń sọ pé we cannot pay the price, that nobody is paying the price, kìíní kan ìgbà kan. Wo nítorí ẹnu, we have to pay the price. Now, ẹ jẹ́ wá bọ́ sí ohun tí a mú mi rí, mo kàn kọ́ fi yẹn ṣe preamble ni. Ṣé rí ohun tí máa mú mi rí, èmi àti àwọn kan, ṣé ń gbọ́ mi o, ṣé ń gbọ́ mi dáadáa o, àti Chief Sunday Igboho, a pọ̀ tájọ wà ń bẹ̀. Àwa wà nínú mọ́tò kan, mọ́tò yẹn kó ẹrù sínú mọ́tò, ẹrù wà nínú mọ́tò yẹn, àwọn èèyàn náà wà nínú mọ́tò yẹn, ṣùgbọ́n àwọn ẹrù kan wà níta tó yẹ ká kó wọlé sí inú mọ́tò yẹn. Ṣọ́rọ̀ mi yé yín dáadáa, ṣé ń gbọ́ mi o? Ẹrù kan wà ní ìta tó yẹ ká fi join ẹrù tó wà nínú ilé yẹn, ṣùgbọ́n a lè rẹ́rù yẹn kó lójú ìran yẹn, ìpè torí pé àwọn ọlọ́pàá wọ́n wà wájú, wọ́n disturb wa, kò wá jẹ́ kí a lè rí ẹrù yẹn kó mọ́ ẹrù tó wà ní mọ́tò pẹ̀lú àwa tájọ wà ní mọ́tò yẹn. So bí mọ́tò yẹn ṣàṣẹ wá ń lọ, àwa débì kan, mọ́tò yẹn wá dànù. Ìgbà tí mọ́tò yẹn wá dànù, ó wá dàbí pé èmi wá wà ní inú mọ́tò yẹn wá ṣí bò mí lórí. Ṣọ́rọ̀ mi yé yín? Ìgbà tí mọ́tò yẹn wá ṣí tó wá bò mí lórí, unfortunately Ọlọ́run bá mi ṣe, mo ṣáà bọ́ta láì farapa nínú mọ́tò yẹn. A ṣáà gbé mọ́tò yẹn jókòó padà. Ẹ máa jẹ́ kọ́rọ̀ mi máa yé yín o. Ṣé rọ́rọ̀ tí mò ń sọ yìí, àwọn tó bá wà nínú ẹ̀mí dáadáa, tó wà spiritual dáadáa, nǹkan tí mò ń sọ yìí máa yé dáadáa, máa ṣe ṣàlàyé ẹ̀ fún wa, ṣùgbọ́n jẹ́ kí n máa sọ tí mo ń sọ yìí lọ náà. Mọ́tò yẹn balance padà. Àwọn ní àṣẹ ò farapa, mo ní àmì ìfarapa kankan ṣe mí. Ní ẹ̀yìn mọ́tò yẹn, ọkùnrin kan tó jẹ́ ara wa náà tó wà ń bẹ̀, ọlọ́kadà kan tó jẹ́ bíi Fúlàní àbí Haúsá dùnà, ìyẹn náà wà ń bẹ̀. So bí ẹni tó jẹ́ ara wa yẹn, oh my God, bí ó ṣàṣe wá fẹ́ kọjá kó wá bá wa, bẹ́ẹ̀ ni ọlọ́kadà tó jẹ́ Fúlàní yẹn wá fi ọ̀kadà gba ẹni yẹn. Kàkà kí ẹni yẹn wá ṣèṣe gan, ọlọ́kadà yẹn tó jẹ́ Fúlàní òun ló ṣèṣe gan. Ṣọ́rọ̀ mi yé wa o. Òun ni ó ṣèṣe gan. Báyọ̀ ṣe wá lọ bẹ́ẹ̀ ni yẹn pé yípe ṣé kò sí kankan tó ṣe kíní kan, ó ní pé kò sí kankan kò rárá farapa tíntínní ni. A ṣáà mú mọ́ ọ̀dọ̀ wa. Ìgbà tá a ṣáà wá mú mọ́ ọ̀dọ̀ wa, ẹ má gbàgbé pé mo sọ pé àwọn ọlọ́pàá wà wájú tó ń dá wa dúró. So ìgbà tá a wá débi tí ṣe Sunday Igboho wà, àwọn ọkùnrin wà ń bẹ̀ dáadáa, èmi náà wà ń bẹ̀ àtàwọn kan, a ṣáà pọ̀ tá wà ń bẹ̀. Ìyẹn àwa tá wà nínú mọ́tò yẹn tá bọ́lẹ̀ nígbà tí ọlọ́pàá dá wa dúró. So ṣe Sunday Igboho surprise. He paid the price. Àwọn tá wà ń bẹ̀ náà surprise. A san owó, ẹ má jẹ́ ń pè ní price. A san owó fún àwọn ọlọ́pàá yẹn. Ṣọ́rọ̀ mi yé wa, gbogbo wọn san owó, kálukú san owó, ṣe Sunday Igboho san owó, àwọn tá a jọ wà ń bẹ̀ gbogbo pátá tá wà ń bẹ̀ yẹn náà san gbà ní èmi nígbà kò sówó lọ́wọ́ tèmi ò kí nìkan.
ẹnìkan wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi ọkùnrin ó wá fún mi lówó pé kí n gbà kí n san owó wọ́n wá ṣe o mo ṣáà wá san owó yẹn ìgbà tá a wá san owó yẹn tán fún àwọn ọlọ́pàá tó dá wa dúró yẹn àwa padà lọ kó ẹrù wa tó wà ní ẹ̀yìn tí wọn ò jẹ́ ká kó lálákọ̀ọ́kọ́ ẹ̀yin iṣẹ́ lẹ́yìn tẹ́ bá tí ọ̀rọ̀ mi bá yé dáadáa mo fẹ́ kẹ́ bá mi fi sínú comment section jọ̀ọ́ nítorí Ọlọ́run àwa padà lọ kó ẹrù yẹn gbà tá a san price tá a san owó tá a bribe ṣe jẹ́ sọ pé tá a ṣe tá a bribe ni no ẹ má jẹ́ kí n pè ní tá a bribe mo ṣàwọn pa san owó fún àwọn ọlọ́pàá yẹn àwa padà lọ kó ẹrù wa tó wà ní ẹ̀yìn kì í ṣe nínú mọ́tò ṣàmù pọ́tọ̀ ní tó wà ní mọ́tò ní tó wà ní ẹ̀yìn àwa padà lọ kó ẹrù yẹn àwa kó sínú mọ́tò àwa ń lọ àfihàn méjì bẹ́ẹ̀ yẹn lọ lórí ọ̀nà ọbẹ̀ yẹn o now kí tó máa continue lọ́nà ọbẹ̀ yẹn lọ kí tó máa sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ sí iwájú ẹ̀ ẹ jẹ́ n sọ ẹlẹ́ẹ̀kejì tá a mú mi rí ṣe arẹ́yìn tẹ́ bá ní ọmọ wẹ́wẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká wà very careful lọ́wọ́ tá a wà torí ohun tí a mú rí ni pé wọ́n jí àwọn ọmọ wẹ́wẹ́ gbé wọ́n jí wọn kó láti school ẹjọ́ ọmọ wọn ò ní sọnù ẹbí wọn ò ní sọnù ara wọn ò ní sọnù ibi tó bá ti mọ̀ pé ibi báyìí ibi àdúgbò yóò save fún àwọn ọmọ láti máa lọ school jọ́ nítorí Ọlọ́run káwọn ọmọ ẹ sílé ọmọ wa ò ní sọnù ẹbí wọn ò ní sọnù mi ò ní sọ jù báyẹn lọ lọ́nà ọmọ wẹ́wẹ́ yẹn now let me continue with onímọ́tò kò ṣe mọ́tò ṣe mọ̀ wípé àbí kí n sọ wípé kí n tó continue ṣe mọ̀ pé mo sọ ìran kan tí mo rí láìpẹ́ bí ọ̀sẹ̀ tó kọjá lọ àbí bí ọ̀sẹ̀ tó kọjá làbí ọ̀pàwọn tẹ máa rántí dáadáa tí mo ní kí mo tẹ̀sọ́ lójú ọ̀rẹ́ tí mo ní mo rí màá yẹn náà mo rántí tí mo ní eré Oòduà mo rí pé wọn ò gbá wọlé mọ́ pé ó dìde tìbí gbogbo yín rántí ẹ̀yin tẹ́ bá ń fọ́lọ̀ mi dáadáa ẹ máa mọ̀ wọ́n ní mo rí eré Oòduà tó dìde o ipe ká gbárùkù tí ká má gbà wálé mọ́ ipe ṣé orí ìwọ tó bá fẹ́ ṣe Yorùbá nation ipe kó o ṣe dáadáa kó o ṣe tinú kan tọkànkan tiwa kan ipe àwọn tó ń ba Yorùbá nation jẹ́ ipe tá a bá gba Yorùbá nation ṣe pé mo ṣe rántí fídíò yẹn wà lórí internet wà lórí péjì ipe tá a bá gba Yorùbá nation tán ipe àwọn kan tó ń bà á jẹ́ àwọn kan tó ń ṣe ségesège ipe tá a bá gba Yorùbá nation tán ipe wọn ò ní recognize wọn. mo sọ̀rọ̀ yẹn mo rọ̀ wáyé tí mo sọ pé gbà tí mo jí mo ṣàṣọ pé kí ló wá pa mí lẹ́kún nìsín yí pé àwọn tí wọ́n ń ba Yorùbá nation jẹ́ lábẹ́lẹ̀ tí wọ́n ń ṣe oríṣiríṣi yí pé wọn ò ní recognize wọn tí Yorùbá nation bá dé kò ju jọ́ kejì àbí jọ́ kẹta lọ mi ò fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ ló mọ́rọ̀ wá gbà tí mo sọ̀rọ̀ yẹn èmi kàn ti post tèmi àmì ti bá tèmi lọ tèmi kí ló kàn mí nítorí mo ṣe wà yìí lẹ́yìn tí bá ti post báyìí mo ti jíṣẹ́ tó náà ràn mí báyìí mo kúrò lórí péjì yẹn nìyẹn ẹ̀kan kan mo máa lọ yẹ̀wò bójú ó review àbí ó review kò ju ìjọ́ kẹta lọ àbí ìjọ́ kẹrin àbí ìjọ́ karùn-ún ni wọ́n gbé kinní fún ìmọ̀ọ́mù Yorùbá tí àwọn Fúlàní wá gbé kinní Madam Folú àbí kílẹ̀ ń pè tán gbé fún ẹ má bínú bóun mi ṣe rí mo ṣe jí ni ó ti yẹ kí n ti ṣe ọ̀rọ̀ tipẹ́ ṣùgbọ́n ìgbà tó dé nínú ni no I have to do it ni wọ́n gbé kinní fún ìmọ̀ọ́mù Yorùbá ìgbà tó wá yá mo wá sọ fún mi ní mo níbi tọ́rọ̀ yìí ń lọ rèé o wípé ẹ wo irú ìmọ̀ọ́mù Yorùbá tó ń gbé kí ni Madam Folú fún kí nìyẹn mí wípé ṣé tí Yorùbá nation wá dé ṣọ máa fẹ́ rántí ìmáàmù Yorùbá tẹ bá rántí nínú ìran yẹn tí mo sọ ní orí fídíò yẹn yìí pé àwọn míì máa sọ pé yẹn ṣe bá wọn ti jọ wà ń bẹ̀ tipẹ́ àwọn jọ ń ṣe Yorùbá nation gbà yẹn ni kí ló dé tí wọ́n recognize àwọn ẹjọ́ ṣé tí Yorùbá nation bá dé ṣọ máa recognize ìmáàmù Yorùbá ẹ sọ fún mi ẹ má máa fẹ́ ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ adult ní gbogbo wa
ṣé máa rántí mọ́mù Yorùbá kì í ṣe òun nìkan o kì í ṣe mọ́mù Yorùbá nìkan làṣírí ẹ̀ ṣì ń tú o because tí Yorùbá nation bá dé we want to recognize them ọ̀ ní kú o wọn ní rùn ṣùgbọ́n wọn ní recognize wọn kì í ṣe òun nìkan o àti àwọn kọ̀ọ̀kan now ìyẹn lọ bẹ́ẹ̀ ṣé wá rí tí oníta sanwó fún ọlọ́pàá tí mò ń bá lọ we have to pay the price ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọ tẹ́ jẹ́ ọmọ Yorùbá tẹ́ jẹ́ ojúlówó ọmọ Yorùbá mi pẹ́ ẹ̀yin ọmọ àlè o ẹ̀yin ọmọ tẹ́ jẹ́ ojúlówó ọmọ Yorùbá gangan gbàgbé bó ṣe ṣẹlẹ̀ o before we go we have to pay the price so who is going to pay the price for us how are we going to pay the price yeah. Ta ló fẹ́ pay price yẹn àwọn wo ló fẹ́ pay ẹ̀ ọ̀rọ̀ yẹn kí o ó kí burúkú but ìmàmú wa níwọ̀nba fún wa ẹ̀yin náà máa fi yòókù kù fúnra ara yín ní comment section. Before we go, let me tell you the fact. Before Yoruba nation go, we have to pay some price. What does some price come? Mi ò wá lè sọ bóyá price yẹn máa ní wá lára àbí ò ní ní wá lára ṣe rántí lójú ìròyìn pé a san owó fún àwọn ọlọ́pàá kí á tó lè lọ. You have to pay some price. We have to bribe some people before we go. Price yẹn pé oríṣiríṣi o bribe yẹn pé oríṣiríṣi o. Ẹ jẹ́ ká san price ẹ jẹ́ ká pay bribe kí á lè rọ́nà lọ. Ṣùgbọ́n ta ló fẹ́ pay price? Ta ló fẹ́ pay price? Who is going to pay the price? That is what we don't know. What type of price we have to pay? What type of bribe we have to pay before we go? Ẹ̀yin ọmọ Yorùbá ojúlówó ni o mi ò pè ẹ̀yin ọmọ àlè o ẹ̀yin tẹ́ bá wà nínú tẹ́ bá ń bá Yorùbá nation ń rìn with spiritual ọ̀rọ̀ tí mo sọ yìí máa yé yín dáadáa. Tí Mr. Koiki bá rí fídíò yìí kó bá mi ṣàlàyé price that we have to pay. Mi fẹ́ fi gbogbo ẹnu máa sọ ọ̀rọ̀ lórí price yẹn but ti máa sọ díẹ̀. We have we have to pay the price before we go. If you don't pay the price, we are not going anywhere. We are not going anywhere. Èdè kan báyìí pé orin kan wá sọ́kàn mi nísìnyí pé bó lè dogun bó dogun bó lè dìjà bó dìjà. Bó lè ṣe kí ni? Bó lè dogun kó dogun bó lè dìjà kó dìjà. Ṣùgbọ́n bó ṣe lè dogun kó dogun bó ṣe lè di ìjà kó dìjà we will go. Some people have to pay the price. We have to pay some price. We have to, touch some places. Ọ̀rọ̀ mi yìí mi mọ̀ bí mo ṣe fẹ́ gbé kalẹ̀ dáadáa. We have to touch some places to pay the price, to pay the bribe before we go. Ẹ ṣe rọrọ mi ẹ má gbé sínú body just ordinary body kẹ́ fi follow mi kẹ́ fi digest ọ̀rọ̀ yìí o ẹ gbé wọnú kíní dáadáa ẹ gbé wọnú spiritual dáadáa kẹ́ fi digest ọ̀rọ̀ tí mò ń sọ ẹ àwọn ayé yín dáadáa. Mo sọ fún yín pé Yorùbá nation ń ṣe
nǹkan tẹ́ ẹ̀ kàn lè máa fi ẹnu tẹ́ńbẹ́lú. That's why I always say that, say, tó bá fẹ́ ṣe Yorùbá nation, ṣé tọkàntọkàn, ṣé tinútinú, ṣé ti ẹ̀mí kan tẹ̀mí kan, má máa ṣe rédèrèdè. Kó má jẹ́ pé wọ́n tó ń ṣe rédèrèdè wọ́n fi pay price. Mo ti ní mi ò fẹ́ sọ̀rọ̀ lọ títí, mi fẹ́ sọ̀rọ̀ lọ títí lórí ẹ̀, but I will say small, but ta ló fẹ́ lọ san wá? Ta ló fẹ́ lọ san owó yẹn fún wa? Àwọn wo la fẹ́ fà kalẹ̀? Àwọn nǹkan wo la fẹ́ ṣe ká lè pay price, ká lè rọ́nà lọ? Àwọn wo la fẹ́ bá negotiate? Ilé ìwòsàn sọ pé ọ̀rọ̀ yìí deep gidi gan. Àwọn wo la fẹ́ bá negotiate pé okay, ẹ jẹ́ ká negotiate. Tẹ́ bá rántí lójú ìran yẹn á fún àwọn kan lówó. Owó tá fún ẹ ó túmọ̀ sí oríṣiríṣi ọ̀nà. Ó túmọ̀ sí pé a san price, a pay price, a pay bribe, a pay, a negotiate pẹ̀lú àwọn kan. Mi mọ̀ mo tún fẹ́ sọ òyìnbó tí mo tún fẹ́ fi sàbí Yorùbá tí mo fẹ́ fi kú. A ní láti ṣe àwọn nǹkan kan kí nǹkan kan tó lè ṣẹlẹ̀. Wọ́n ti ní rally ń bọ̀. Ṣé wọ́n ń gbáradì pẹ̀lú rally? Ṣé wọ́n ń dira pẹ̀lú rally? Àbí wọ́n sọ yìí pé ẹ wo ẹ lọ jókòó jàre, kò sí nǹkan tó ń jẹ́ rally, kò sí nǹkan tó ń ṣe kíní. Wo àánú ẹ̀ ṣe mí. Better kó pay the price now kó má pay double price lọ́jọ́ iwájú. Better kó fi omi ara àti ẹ̀jẹ̀ ara rẹ kó fi pay the price now, kó má bàa pay double lọ́jọ́ iwájú. Ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, mo fẹ́ sọ̀rọ̀ kan. Ẹ jẹ́ kí n gbé báyìí pé ṣé mọ̀ wípé nǹkan tó máa ṣẹlẹ̀ 20 years to this time Ọlọ́run máa fi hàn. Tó bá jẹ́ rọ́ ni ẹ bá fi sọ comment section. Nǹkan tó máa ṣẹlẹ̀ 10 years to this time you will see, Ọlọ́run máa fi hàn. 5 years to this time Ọlọ́run máa fi hàn. 3 days to this time Ọlọ́run máa fi hàn. Ṣé mo parọ́ ni? Jẹ́ pé at the end of the day that will come to pass. Ṣé mo parọ́ ni? Èyí tẹ́ bá ti follow mi dáadáa lè máa mọ̀ pé tó bá ti kan ọ̀rọ̀ yìí pé kí n wá jíṣẹ́ tó ẹlẹ́dàá rán mi, always come to pass ni. Gbogbo wa la rán yín tí Saheed ọmọ bọ́dà. Gbogbo wa la rántí. Ẹ jẹ́ ká pay price ká lè rọ́nà lọ. Ẹ jẹ́ ká pay bribe ká lè rọ́nà lọ. Ẹ jẹ́ ká negotiate pẹ̀lú àwọn tó yẹ ká negotiate pẹ̀lú ká lè rọ́nà lọ. But without that, nobody's going anywhere. Thank God pé we pay the price, we pay the bribe, we bribe them and we go, and we will do it physically and we go. Ọ̀rọ̀ yìí ó ń ṣe mí ṣàkṣàkì, ó ń ṣàkì mí gidi gan. We will pay the price before we go. We will pay the bribe before we go. A máa negotiate pẹ̀lú àwọn kọ̀ọ̀kan tó yẹ ká negotiate pẹ̀lú ẹ̀ ká tó lè rọ́nà lọ. Mo tún sọ. Ẹni pé ọ̀rọ̀ mi lẹ́nu bí ìṣẹ́jú mélòó kan sí ìṣẹ́jú mélòó kan. I'm repeating it. Don't joke on that repeating. Ẹ ṣe eré kó dára. Ẹ ṣe eré kó dára o. Ẹni ayé kan ẹ ṣe eré. Ọ̀rọ̀ yẹn ti ń yé yín dáadáa. Ẹ jẹ́ ká surprise wa ká máa lọ. Without that, nobody's going anywhere. Because there are some people that
They sit at the back. Mo ti ní mi fẹ́ máa sọ púpọ̀, but they sit at the back. Wọ́n expect we should come and meet them and bribe them and tell them what to do and ask them what they want. Oh my God. There are some people sitting down at the back expecting us to come and meet them and negotiate with them and ask them what they want. I mean, what they didn't want, what they want to want. Evil. Yeah. They sit back, looking at us, doing like this. Everyone le. Ejama will be turned by law. Tí wọ́n bá wá bá wa tá bá negotiate pẹ̀lú wọn, they are not going anywhere. Ṣé mo parọ́ ni? Ẹ lọ béèrè lọ́wọ́ ṣe sọ, ẹ lọ béèrè lọ́wọ́ Mr. Koiki. People sitting at the back. Yes. We have to negotiate with them. Not me. I'm not the one that's going to go to negotiate. No, not me. Àwọn tó máa lọ negotiate ti mọ́ra wọn. Àwọn tí wọ́n ti negotiate ti mọ́ra wọn. Àwọn tí ò tí join láti negotiate ti mọ́ra wọn. Sitting at the back. Jókòó sẹ́yìn. Wọ́n fẹ́ ká wá bá wọn. Kí a negotiate pẹ̀lú wọn. Kí a sọ fún wọn pé ó dáa kí lẹ fẹ́ ká tó lè lọ. Ṣé mo parọ́ ni? Mo parọ́ náà. Ask. Ẹ̀yin tẹ́ bá jẹ́ báwo ni kí n ṣe sọ̀rọ̀ yìí o. Ẹ̀yin tẹ́ bá jẹ́ kíníkan dáadáa gbòógì dáadáa lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí. Go and ask them. Ṣùgbọ́n kí n ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tí ẹ ṣe ọmọ àlè. Let's pay the price. Let's pay the bribe. Let's negotiate with them so that we can go. Ẹ jẹ́ ìfẹ́lẹ́ ìpín pé rally ń bọ̀ o. Ẹ bọ́ta sí rally. Ṣùgbọ́n kẹ́ tó bọ́ta yín náà lọ wá nǹkankan dì sára yín. Ẹ wá nǹkankan dì sára yín. Ọ̀rọ̀ mi ti yé yín ẹnu lẹ́yìn àtijọ́ àti iye ọdún mo ti ń sọ ẹ wá nǹkankan dì sára yín. Mo ti sọ fún wa lórí channel yìí pé wọ́n lè ràn kàn yín pé gbogbo nǹkan tó bá lè gbà. Ẹ̀wọ̀n mo kàn ní kan síwájú lẹ́ẹ̀kan pé bó lè dogun bó lè dìjà kó dìjà kí Yorùbá Nation ṣe kí ni kó ṣáàtì dúró. That's what we want. Mo ti sọ fún wa ìpè gbogbo ọ̀nà tí ẹ bá lè mọ̀, gbogbo nǹkan tí ẹ bá mọ̀ pé ẹ lè ṣe láti lè jẹ́ kí Yorùbá Nation dúró, we have to do it. Mo sọ when we do it, when we collect it, when we gba àwa Yorùbá Nation, we have to tọ́jú àwọn arúgbó wa to clean the blood of those people that Nigeria have already killed off. Ọ̀rọ̀ mi ti yé wa. Àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí o. Tó bá dénú ẹ̀ àdòdìdì. Ṣeré ìwà tó ń sọ pé yẹn kí gbẹ́nu sọ̀rùn kíníkan kí ló ń sọ? Ọ̀bí mo ti sọ táṣẹ̀dá rán mi, mo ti sọ tẹ́lẹ̀dùmarè rán mi. Let's wait and see what is going to happen. In a good way, either in a bad way. But I pray that it happen in a good way. Price, bribe, negotiate. Tí a fẹ́ ṣe pẹ̀lú àwọn kan. I pray it's going to be in a good way. Ọ̀rọ̀ mi ò yé yín dáadáa. Mi ì fẹ́ máa fi gbogbo ẹnu sọ ọ̀rọ̀ yìí ni. Kí wọ́n sọ pé irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí? Mo ti sọ fún yín tá a bá mú eré ni màá sọ. Màá dẹ́ explain wọn bá àlàyé tí mo lè explain lórí ẹ̀. So àwọn olàyé yẹn mo rárá ń ṣe díẹ̀díẹ̀ báyìí.
ẹ bọ́ta fún rally ẹ lọ dira pátápátá ẹ dira tán tẹ bá lè lo àfẹ́ẹ̀rí ẹ lo àfẹ́ẹ̀rí tẹ bá lè lo olúgbòhùn ẹ lo olúgbòhùn mo sọ fún yín gbà kan mo ní Ọlọ́run bínú sí nígbà tó bá fi ń ṣe ìkà òun nìkan ló máa tẹ́ so ìgbà tó bá jẹ́ Christian tó fẹ́ jáde fúnra ni nítorí pé ó jẹ́ Christian ni ò fẹ́ dira àánú ẹ̀ ṣe mí bẹ́ẹ̀ náà ṣe máa wù ẹ̀ràn rẹ̀ bẹ́ẹ̀ dira àwọn nǹkan ìbílẹ̀ lò sára ẹ lo olúgbòhùn lo mákàn bóyá ká dẹ̀ máa fẹnu sọ síta fún yín lo ìfúnpá lo ìgbàdì lo ẹtìmọ kí ni wọ́n fi báyìí lo gbogbo ẹ̀ ẹ dojúkọ àwọn tó yẹ kẹ́ ẹ dojúkọ kí Yorùbá nation dá dúró ọ̀rọ̀ yìí it's like ó ń pinch mi gidi gan but mi ò fẹ́ lọ síwájú mo níyà láti máa kí ara mi dáhùn ni. Ẹ lo oríṣiríṣi nǹkan tó bá yẹ kẹ́ ẹ lò sí ara yín. Ẹ̀yin àgbàlẹ̀ máa sọ pé ojú lásán ò ṣe é ṣe kí ni ojú lásán ò ṣe é ṣe wèrè a ò ní ya wèrè o. Tó bá dojú ọlọ́mọ tó ẹ ṣe bóyá kẹ́ ṣe ṣe ẹ wo ẹ jẹ́ n fi yòókù lẹ̀ ẹ jẹ́ n fi yòókù lẹ̀ ẹ jẹ́ n fi yòókù lẹ̀ síbẹ̀ torí pé ojú ajá ń ṣẹ́jì kí tó máa lọ. Let me repeat myself again. We have to pay the price. We have to pay the bribe. We have to negotiate. Without that, you're not going anywhere. Ṣọ́rọ̀ mi yé wa. Àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí mo ti sọ lẹ́ẹ̀kan. Tó bá dé inú ẹ̀, àdó dédé. Ire o.